ààrẹ buhari ti fárígá o tí bàbá tì ṣiṣẹ́ pẹ̀lú pé àwọn ní tàwọn o àwọn ò sọ ohun tó jẹ mọ́ bíbojú àánú wo ikọ̀ agbésùmọ̀mí. níbi tá a bọ́rọ̀ ìdè yìí kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà nítorí a ti múra sílẹ̀ de nǹkan ọ̀hún kò bá wa lójijì rárá. àwọn gómìnà ìpínlẹ̀ orílẹ̀-èdè nàìjíríà láwọn ti ṣetán láti gba àjẹsára kòró látàrí bí ènìyàn mílíọ̀nù 2.3 ṣe ìforúkọsílẹ̀ láti gba àjẹsára ọ̀hún láàrin wákàtí 24. ó nídìí tá a fi pàṣẹ àìsí ẹkùn ìgbòkègbodò ojú afẹ́fẹ́ láti pàṣẹ iléeṣẹ́ ààrẹ. èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì o kí wọ́n wò ó kémi wò ó ohun àbádìjọ wò gígùn nígùn. àwọn gómìnà yóò ṣèpàdé pọ̀ lénìí lórí ọ̀rọ̀ pínpín àjẹsára kòró bẹ̀rù apamọ́payẹyẹ. bọ́mọ ẹni bá dáa káwí torí pé ọmọ ẹni kì í ṣèdí bẹ́bẹ̀rẹ̀ kákó ilẹ̀kẹ̀ sídìí ọmọ mìíràn. olùmójú ìlẹ́jà ní orílẹ̀-èdè nàìjíríà sì ni àyè kan gbòógì tó dùn dókòwò sí. ẹ ro tìkúnlẹ̀ abiyamọ mọ́ mi lára o ẹ dákun ẹ dábọ̀ ẹ wo tóṣù 9 tí mo fi gbóyún kẹ́ ẹ ro tọjọ́ kan ṣoṣo tí mo bí ọmọ mi sáyé ẹ bá mi tú ọmọ mi sílẹ̀ láyọ̀ o. ìyá ẹni ó fipá bánilòpọ̀ kan táwọn ikọ̀ ológun orílẹ̀-èdè nàìjíríà sọ sínú galagala ni ó rawọ́ ẹ̀bẹ̀ sáàrẹ̀ muhammadu buhari láti gba òun lórí ọ̀rọ̀ náà. etí ọba nílé etí ọba lóko ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ ń ṣe ni àwọn tọ́ọ̀gì olóṣèlú ń gbọ́ ohun tó ń lọ ju àwọn ọ̀jọ̀gbọ́n lọ èmi kẹ̀ẹ́nù mi ò gbà o Peter Obi ń ló sọ bẹ́ẹ̀. wọ́n kúkú fìwé àtẹ̀jíṣẹ́ ìhalẹ̀ sọwọ́ sí wa páwọn máa gbẹ̀jẹ̀ nínú ìdílé wa eré la rò pé wọ́n ń fọmọ ayò ṣe o a ò mọ̀ pé kò ṣeré ní Moscow rárá àwọn ẹbí olóògbé kan ló sọ̀rọ̀. ẹni láyà ló ń jẹbo oríta ikọ̀ ọlọ́pàá àti ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn ti ya wọ inú igbó Ọ̀ṣun látàrí bí àwọn agbébọ̀jà ṣe ṣekú pa ènìyàn kan tí wọ́n sì gbé àwọn arìnrìnàjò míì sá lọ. kò lè máa lọ báyìí o ẹ dákun ẹ jẹ́ kílù yìí kórìn náà sì yí padà ẹ kúkú mọ̀ páwa ò lọ́nà míì ìjọ̀pá ẹyọ kan tá a mójútó ta fi ń ṣe bùkátà yìí lọ. àwọn oníṣòwò cryptocurrency ni wọ́n rọ CBN láti jọ̀wọ́ oṣù 6 fún wọn nínú gbígbẹ́sẹ̀lé tí wọ́n gbẹ́sẹ̀ lé òwò ọ̀hún. Sanwó-Olú ti fariwo ta o gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ ńlá akẹ́rù ṣe padà sẹ́nu gbígba gbajúgbajà òpópónà Àpápá. Ryan tí í ṣe akọ́nimọ̀ọ́gbá Super Eagles ti wà lábẹ́ ìdúmọ̀húrúmọ̀húrúmọ́ ni lórí ọ̀rọ̀ lílo Musa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ AFCON qualifier. ẹ káàárọ̀ àkó ojúmọ́ ògbára lé ẹ káàbọ̀ sórí àkọ́tún ìròyìn ògbóná fẹ̀lẹ́fẹ̀lẹ́ láti ìkànnì JFM 95.5 takalẹ̀ sí Gẹ́gẹ́láyé Garden City lópòpónà ọ̀gbọ̀rọ̀ nílùú Ṣakí Manzurat Raji lórúkọ tèmi ń jẹ́ lórúkọ ẹnìkejì mi. Rọ́mọkẹ́ Adépọ̀jù lórúkọ tèmi ń jẹ́ mò ń kí wa káàbọ̀ sí ìròyìn ògbóná fẹ̀lẹ́fẹ̀lẹ́ tòwúrọ̀ tòní àti ti gbé edé bá a ṣe máa ń dé ẹ jókòó kẹjá jọ gbádùn ìròyìn ọ̀hún. ààrẹ Buhari ti fárígá o tí bàbá ti ṣiṣẹ́ pẹ̀lú pé àwọn nítàwọn o àwọn ò sọ ohun tó jẹ mọ́ bíbojú àánú wo ikọ̀ agbésùmọ̀mí. lọ́sẹ̀ tó kọjá ààrẹ Muhammadu Buhari bọ́ síta pẹ̀lú ìsàfọ̀mọ́ ara ẹ̀ pẹ̀lú àtẹ̀jíṣẹ́ tó fohùn lẹ̀ lórí ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ lórí kíni ohun tó yẹ láti ṣe lójú náà ti mọ́pin bá ìṣòro àìsí ètò ààbò tó ń gògò sí lórílẹ̀‐èdè yìí láti pàṣẹ àwọn alákatakítí tí ìjọba àpapọ̀ sì ní kò sí ìbojú àánú wò wọ́n nínú àtẹ̀jíṣẹ́ kan tó fi ṣọwọ́ síbi ìpàdé ikọ̀ gómìnà Àpárẹ̀wá ìgbìmọ̀ lọ́balọ́ba Àpárẹ̀wá aṣojú Buhari láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ nílùú Kaduna sọ pé ń ṣe ní ìjọba ó tẹ̀síwájú láti dá sẹ̀ríà fáwọn agbésùmọ̀mí alákatakítí àwọn ajínigbé àtàwọn ọ̀daràn míì lẹ́ni tó ń fòró ẹ̀mí àwọn aláìmọ̀kan lórílẹ̀‐èdè yìí pẹ̀lú ìsojú abẹ́ ọ̀rọ̀ ń kó ìrètí wà pé ìjọba àpapọ̀ ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ àtàwọn adarí ìlú láti ṣètò ìlanilọ́yẹ̀ fún àwọn èèyàn tako ìwà ọ̀daràn òun wa ẹ̀ṣẹ̀ lẹ́yàmẹ̀yà. ààrẹ Buhari ti fárígá o tí a bá sì ṣẹ́ pẹ̀lú pé àwọn nítàwọn o àwọn ò sọ ohun tó jẹ mọ́ bíbojú àánú wo ikọ̀ agbésùmọ̀mí. níbi tá a bọ́rọ̀ ìdè yìí kò sí nǹkan kan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà nítorí a ti múra sílẹ̀ dé nǹkan ọ̀hún kò bá wa lójijì mọ́ rárá. àwọn gómìnà ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà láwọn ti ṣetán láti gba àjẹsára kòró látàrí bí ènìyàn mílíọ̀nù 2.3 ṣe ìforúkọsílẹ̀ láti gba àjẹsára kòró láàrin wákàtí 24 kò dín ní ènìyàn mílíọ̀nù 2.3 ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ó ti forúkọsílẹ̀ fún àjẹsára COVID-19 láàrin wákàtí 24 ní kété tí wọ́n ṣí ìtàkùn fún ìforúkọsílẹ̀ ọ̀hún. àwọn àjọ tó ń rí sí ẹ̀ka ètò ìlera lágbègbè ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lánàá. ọ̀gá àgbà àjọ NPHCDA
dókítà Faisal Shuaib sọ̀rọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ọ̀yà ọkàn wọn hàn o lórí ṣíṣe tán láti gba àjẹsára kòró ìbẹ̀rù apamọ́payẹyẹ. Shuaib wá ṣàfikún ọ̀rọ̀ ẹ̀ ó ní àjẹsára òun kò gbọ́dọ̀ pẹ́ mọ́ o nítorí ohun tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́, ìjáfara sì léwu kí àjàkálẹ̀ àrùn ọ̀hún kó má tún má tẹ̀síwájú nínú ṣíṣe ọṣẹ́ tó ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá. Níbi tá a bọ́rọ̀ ìdè yìí kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò gbà nítorí a ti múra sílẹ̀ de nǹkan ọ̀hún kò bá wa lójijì mọ́ rárá. Àwọn gómìnà ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà láwọn ti ṣetán láti gba àjẹsára kòró ìbẹ̀rù látàrí bí ènìyàn mílíọ̀nù 2.3 ṣe ṣe ìforúkọsílẹ̀ láti gba àjẹsára ọ̀hún láàrin wákàtí 24. Onídìí tá a fi pàṣẹ àìsí ẹkùn ìgbòkègbodò ojú afẹ́fẹ́ láti pàṣẹ iléeṣẹ́ ààrẹ ti ṣàlàyé pé àìsí ìgbòkègbodò ẹkùn ojú afẹ́fẹ́ nípínlẹ̀ Zamfara òun ni láti dènà kíkó àwọn ohun ìjagun olóró wọnú ìpínlẹ̀ náà. Onígbọ̀wọ́ àgbà sí ààrẹ lórí ètò ìròyìn ohun ètò ìpolongo Malam Garba Shehu ṣàfikún ẹ̀ pé àṣẹ náà ni láti fi mọ́pin bá ìṣọwọ́kọ ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ jáde lọ́nà àìtọ́ láti àwọn àyè tí wọ́n ti ń wakùsà nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìkéde ọ̀hún ni wọ́n ló ṣe pàtàkì látàrí pé ohun tójú àwọn rí lágbègbè náà tí kò bófin mu ọ̀hún ti tako ìgbáyégbádùn ọmọ ènìyàn tí ó sì rọrùn láti máa kó ohun ìjagun olóró, oúnjẹ àtàwọn èròjà mìíràn wọlé fún àwọn agbésùmọ̀mí àti kíkó kùsà tí wọ́n ń wà jáde lọ́nà àìtọ́ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó nídìí tá a fi pàṣẹ àìsí ẹkùn ìgbòkègbodò ojú afẹ́fẹ́ láti pàṣẹ iléeṣẹ́ ààrẹ. Èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì o kí wọ́n wò ó kémi wò ó ohun àbádìjọ wò gígùn nígùn. Àwọn gómìnà yóò ṣèpàdé pọ̀ lénìí lórí ọ̀rọ̀ pínpín àjẹsára kòró ìbẹ̀rù apamọ́payẹyẹ. Àwọn gómìnà ìpínlẹ̀ 36 orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣèpàdé àpérò lónìí láti fikùn lukùn lórí ìlànà tí wọn yóò gbà pín àjẹsára kòró ìbẹ̀rù. Agbẹnusọ ìgbìmọ̀ àjọ ọ̀hún títí orílẹ̀-èdè Nàìjíríà Abdulrazak Bello Bankido ni ó kéde pé ìpàdé àpérò ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní dédé aago 5 ìrọ̀lẹ́. Ìpàdé ọ̀hún ló máa dálé lórí ọ̀rọ̀ àti ìpinnu kan ṣoṣo níbi tí wọ́n á ti fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí pínpín àjẹsára COVID-19. Ìpàdé náà yóò bẹ̀rẹ̀ láago 5 ìrọ̀lẹ́ gẹ́rẹ́gẹ́ ní gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìpèsípàdé èyí tí adarí àpapọ̀ ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Asishana Bokaru tó fi ṣọwọ́ sáwọn gómìnà ọ̀hún tó sì tún ṣàlàyé síbẹ̀ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dé síbi ààyè ìpàdé náà láti agogo 4 ìrọ̀lẹ́ lọ. Èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì o kí wọ́n wò ó kémi wò ó ohun àbádìjọ wò gígùn nígùn. Àwọn gómìnà yóò ṣèpàdé pọ̀ lénìí lórí ọ̀rọ̀ pínpín àjẹsára kòró ìbẹ̀rù apamọ́payẹyẹ. Bọ́mọ ẹni bá dá a káwí torí pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kákólẹ̀kẹ̀ sídìí ọmọ mìíràn. Olùmọ̀jú ìlẹ̀jà ní orílẹ̀-èdè Nàìjíríà sì ní àyè kan gbòógì tó sì dùn dókòwò sí. Ọ̀jọ̀gbọ́n Wùmí Ilédáre tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ètò ọrọ̀ ajé epo rọ̀bì tó ti jẹ́ di mímọ̀ pé ń ṣe ni orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ààyè tó dáa jù láti ṣe ìdásẹ́sílẹ̀ ń bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ìlànà tó wà ńlẹ̀ fún àbá ètò ìṣúná iléeṣẹ́ epo bẹntiró. Ilédáre sísọ lójú ọ̀rọ̀ níbi ètò ìlanilọ́yẹ̀ fún àwọn oníròyìn nípa ìṣàtúntò lẹ́ka epo bẹntiró àti afẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè yìí nílùú Èkó lánàá. Ó ní ìwé ìbéèrè àbádòfin iléeṣẹ́ epo rọ̀bì ń ló jẹ́ ohun tó dáa pọ̀ láti fi dájú pé wọ́n ṣe àtúntò tó yẹ lẹ́ka epo bẹntiró àti afẹ́fẹ́ gáàsì lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní àkókò ní fún ìjọba láti farajì fún ẹ̀ka náà lórí ìdàgbàsókè gẹ́gẹ́ bí ẹ̀ka ọ̀hún ṣe nílò ìkówólé lórí láti ṣèrànwọ́ fún ìmúgbòrò bá ètò ọrọ̀ ajé Nàìjíríà. Bọ́mọ ẹni bá dá a káwí torí pọ́mọ ẹni kì í ṣe ìdí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀ka kólẹ̀kẹ̀ sídìí ọmọ mìíràn. Olùmọ̀jú ìlẹ́jà ní orílẹ̀-èdè Nàìjíríà sì ní ààyè kan gbòógì tó sì dùn dókòwò sí báyìí. Ẹ̀rọ tìkúnlẹ̀ abiyamọ mọ́ mi lára o ẹ dákun ẹ dábọ̀ ẹ wo tóṣù 9 tí mo fi gbóyún bẹ́ẹ̀ kẹ́ ẹ̀rọ tọjọ́ kan ṣoṣo tí ò ṣeé ròyìn tí mo fi bí ọmọ mi sáyé ẹ bá mi tú ọmọ mi sílẹ̀ láyọ̀. Ìyá ẹni ó fipá bánilòpọ̀ kan táwọn ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ sínú galagala ni ó rawọ́ ẹ̀bẹ̀ sáré Muhammadu Buhari láti gba òun lórí ọ̀rọ̀ náà. Helen Ọ̀dándù tó jẹ́ ẹni 40 ọdún tó sì jẹ́ ìyá Emmanuel ẹni tí ó ti wà láhàámọ́ àwọn ikọ̀ oníwádìí ológun abẹ́lẹ̀ nílùú Àbújá fún odidi oṣù 8 gbáko lórí amóhùnmáwòrán orí ìtàkùn Facebook kan ni ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáré Muhammadu Buhari láti ran òun lọ́wọ́ láti gba ìtúsílẹ̀ ọmọ òun lọ́wọ́ ikọ̀ ológun. Helen kò ṣàìtúnrọ̀ ọ̀gá àgbà àjọ ológun ọ̀gágun Àtàírù
láti dá sí ọ̀rọ̀ ọmọ òun Emmanuel tí wọ́n sọ sínú galagala pé ìyà iṣẹ́ ẹ̀ lọ́nà àìtọ́ ó ti pọ̀ jù lásìkò yìí. Ọ̀rọ̀ ọ̀hún ló tún gba bòmíì lọ́dọ̀ àwọn ikọ̀ ológun nígbà tí wọ́n ṣèwádìí Emmanuel lọ sí ìlú rẹ̀ tó wà nípínlẹ̀ Benue lọ́jọ́ 12 oṣù kẹfà ọdún 2020. Ẹ̀rọ tìkúnlẹ̀ àbíyamọ mọ́ mi lára o, ẹ dákun ẹ dábọ̀, ẹ wo tóṣù 9 tí mo fi gbóyún, bẹ́ẹ̀ kẹ́ ẹ ro tọjọ́ kan ṣoṣo tí ò ṣe é ròyìn tí mo fi bí ọmọ mi sáyé, ẹ bá mi tú ọmọ mi sílẹ̀ láyọ̀. Ìyá ẹ̀ ni ó fipá bánilòpọ̀ kan táwọn ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà sọ sínú galagala ni ó rawọ́ ẹ̀bẹ̀ sáàrẹ̀ Muhammadu Buhari láti gba òun lórí ọ̀rọ̀ náà. Etí ọba nílé etí ọba lóko ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n ṣe ni àwọn tóògì olóṣèlú ń gbọ́ ohun tó ń lọ ju àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Èmi kẹ̀ ẹnu mi ò gbà o. Peter Obi ló sọ bẹ́ẹ̀. Gómìnà Anambra tẹ́lẹ̀ rí títún ṣe adíje sípò igbákejì ààrẹ lẹ́gbẹ́ òṣèlú alábùrẹ̀dà níbi ètò ìdìbò àpapọ̀ ọdún 2019. Ọ̀gbẹ́ni Peter Obi ti ṣàpèjúwe Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó kún fún ìbànújẹ́ ọkàn níbi tó ní àwọn jàǹdùkú olóṣèlú ń gbọ́ ohun tó ń lọ ju àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Obi sọ̀rọ̀ náà lánàá lákòókò ìṣàfilọ́lẹ̀ ìwé kan sí ọ̀jọ̀gbọ́n Chinyere Okunna tẹ́ka ètò ẹ̀kọ́ ìmọ̀ ìbáraẹnisọ̀rọ̀ tá a mọ̀ sí mass communication gbé jáde ní fásitì Nnamdi Azikiwe nílùú Ọ̀kà nípínlẹ̀ Anambra. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà kò lè tẹ̀síwájú lẹ́nu ẹ̀ lọ́hùn-ún. Ó ní tí igi mẹ́lẹ́dẹ̀ àwọn agbésùnmọ̀mí bá sì ń fojoojúmọ́ wọgbà sí nǹkan borí lórílẹ̀-èdè Nàìjíríà. Etí ọba nílé etí ọba lóko ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. ń ṣe ni àwọn tóògì olóṣèlú ń gbọ́ ohun tó ń lọ ju àwọn ọ̀jọ̀gbọ́n lọ. Èmi kẹ̀ ẹnu mi ò gbà o. Peter Obi ń ló sọ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ òun lágbára pọ̀. Wọ́n kúkú fìwé àtẹ̀jíṣẹ́ ìhàlẹ̀ sọwọ́ sí wa páwọn máa gbẹ̀jẹ̀ kan nínú ẹbí wa. Eré làwa rò pé wọ́n ń fọmọ ayò ṣe o, a ò mọ̀ pé kò ṣeré ní Moscow rárá. Àwọn ẹbí olóògbé kan ń ló sọ̀rọ̀. Àwọn ẹni ó ṣekú pa dókítà Àtẹkùrà Suzwan tó jẹ́ ẹ̀gbọ́n gómìnà ìpínlẹ̀ Benue tẹ́lẹ̀ rí Sẹ́nétọ̀ Gabriel Suzwan ni wọn ò bá ti kúkú ṣojú abẹ ọ̀rọ̀ ń kó tẹ́lẹ̀ pé òun làwọn fẹ́ pa o, nítorí sàn báyìí láàrin ajé ló máa ń múni pẹ́kọ̀rọ̀. Wọ́n jẹ́ ó di mímọ̀ pé wọ́n fìwé ránṣẹ́ sẹ́bí olóògbé náà páwọn ń bọ̀ wá dẹ́mi ẹnìkan légbodò nínú ẹbí wọn tẹ́lẹ̀. Ẹ̀rí kan ní àyìn èyí tó wà ní Suzwan ṣàlàyé pé láti ọ̀sẹ̀ kan sẹ́yìn ni wọ́n ti fìwé pélébé kan sílẹ̀ lẹ́nu ọ̀nà Tẹkùrà Suzwan pé àwọn ó pa ìkan lára àwọn Gabriel Chinchin pẹ̀lú Tẹkùrà. Olóògbé ọ̀hún ni ó ní ilé ẹ̀kọ́ gíga gbogbonìṣe èyí tó wà ní àyìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ashi Polytechnic. Bẹ́ẹ̀ ló tún jẹ́ olùkọ́ àgbà níbẹ̀. Lẹ́ni tó ṣàlàyé fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ kó tó di pé ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wípé tí ikú òun bá máa mú àlàáfíà bá orílẹ̀ òun, ó kúkú sàn láti fi ẹ̀mí òun sílẹ̀ láti dẹ́kun kíbi má ṣẹlẹ̀ sẹ́bí òun kankan. Wọ́n kúkú fìwé àtẹ̀jíṣẹ́ ìhàlẹ̀ sọwọ́ sí wa páwọn máa gbẹ̀jẹ̀ ìkan lára ẹbí wa o. Eré làwa rò pé wọ́n ń fọmọ ayò ṣe, a ò mọ̀ pé kò ṣeré ní Moscow rárá. Àwọn ẹbí olóògbé kan ló sọ̀rọ̀. Ẹni láyà ló ń jẹ bo oríta. Ikọ̀ ọlọ́pàá àti ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ti ya wọ inú igbó Ọ̀ṣun lásàrí bí àwọn agbébọ̀jà ṣe ṣekú pa ẹnìkan tí wọ́n sì jí àwọn arìnrìnàjò yòókù gbé lọ. Àwọn agbébọ̀jà kan ló ti ṣekú pa èrò inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí wọ́n sì gbé àwọn tó kù lọ síbi tẹ́nìkan ò mọ ẹyẹ tó ṣú lópòpónà Òṣogbo sí Ìbọ̀kùn. Ìròyìn kan jẹ́ ó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ láàrin aago 7 àbọ̀ sí aago 8 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun lẹ́bàá Ajébándélé tó jẹ́ abúlé kan sí ìjọba ìbílẹ̀ Òbòkùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ohun arígbọ́ ni pé ènìyàn 2 ló tún fara pa tí ọkọ̀ náà sì bàjẹ́ yánnayànna. Agbẹnusọ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Yẹmisí Ọ̀pálọ́lá lánàá sọ pé ikọ̀ olùdáàbòbò ẹ̀mí ti bẹ̀rẹ̀ ìsálámí àwọn tó lùgbàdì ohun ìdóòlà wọn lọ́wọ́ àwọn ajínigbé. Ẹni láyà ló ń jẹ bo oríta. Ikọ̀ ọlọ́pàá àti ikọ̀ elétò ààbò Àmọ̀tẹ́kùn ti ya wọ inú igbó Ọ̀ṣun lásàrí bí àwọn agbébọ̀jà ṣe ṣekú pa ènìyàn kan tí wọ́n sì gbé àwọn arìnrìnàjò yòókù sá lọ. Kò lè máa lọ báyìí o, ẹ dákun ẹ jẹ́ kílù yí kórin náà sì yí padà. Ẹ kúkú mọ̀ páwa ò lọ́nà mí ìjọ̀pá òwò ẹyọ kan tá a gbámú ìlọ. Ibẹ̀ láti ń jẹ láti mú ta tún ṣe bùkátà. Àwọn oníṣòwò cryptocurrency ni wọ́n rọ CBN láti jọ̀wọ́ oṣù 6 fáwọn nínú gbígbésẹ̀ lé òwò àwọn tí wọ́n ṣe. Àwọn oníṣòwò cryptocurrency ni wọ́n ti ń béèrè fún gbígbésẹ̀ kúrò lórí òfin èyí tí CBN fi de òwò ọ̀hún fún odidi oṣù 6 péré. Ẹ̀wẹ̀, ìgbésẹ̀ náà yóò fààyè gba kí òwò ọ̀hún máa lọ ní ṣẹpẹ́ṣẹpẹ́ nígbà tí CBN náà yóò sì lóore ọ̀fẹ́ àti mọ ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ ohun tí wọ́n fẹ́ ṣe fún àkókò náà.
lóṣù tó lọ nílé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àjọ tó ń rí sí owó ìṣúná èyí tí kì í ṣe titi ilé ìfowópamọ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn àjọ mìíràn tó ń rí sí owó ìṣúná àpapọ̀ ni wọ́n sọ wípé ó tọ́ káwọn ṣe ìbániwí o fún àwọn alájọ cryptocurrency tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí pé wọ́n ń tasẹ̀ àgẹ̀rẹ̀ sí òfin bẹ́ẹ̀ ni wọ́n sì ń ba ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè yìí jẹ́ kó lè máa lọ báyìí o ẹ dákun ẹ jẹ́ kílù yí kórin sì yí padà ẹ kúkú mọ̀ páwa ò lọ́nà mí ìjọpá òwò ẹyọ kan tá a gbámú ìlọ ibẹ̀ la sì ti ń jẹ tá à ń mu ta tún ṣe bùkátà àwọn oníṣòwò cryptocurrency ni wọ́n rọ àjọ CBN láti jọ̀wọ́ oṣù mẹ́ta fáwọn nínú gbígbẹ́sẹ̀lé tí wọ́n gbẹ́sẹ̀lé òwò ọ̀hún. Sanwó-Olú ti fariwo ta o gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ ńlá akẹ́rù ṣe padà sẹ́nu gbígba gbajúgbajà òpópónà Àpápá gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú ti ń lé fùrù kọ́kọ́ o láti tú àṣírí orúkọ àwọn èèkàn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà nídìí súnkẹrẹ fàkẹrẹ tó ń wáyé ní Àpápá àti agbègbè rẹ̀ àwọn aláṣẹ ibùdókọ̀ ojú omi orílẹ̀-èdè yìí lọ́jọ́ sátidé ó ṣàfilọ́lẹ̀ ìlànà tuntun kan láti wójútùú bàǹkalẹ̀ sí ìgbòkègbodò àwọn ọkọ̀ ńlá tó ń wọlé jáde níbùdókọ̀ náà tí àyípadà ó sì bá súnkẹrẹ fàkẹrẹ láwọn kọ̀rọ̀kọ̀ndú ẹ̀wẹ̀ látàrí ohun tó fara pẹ́ ìrèsí lórí bí ohun gbogbo ṣe ń lọ geere látàrí bíbẹ̀rẹ̀ ètò kan ní ibùdókọ̀ ojú omi òpópónà márosẹ̀ Òṣòdì sí Àpápá ń lọ ti wà ní títì pa látàrí bí àwọn ọkọ̀ epo àti ọkọ̀ akẹ́rù ṣe ti dúró sọ́nà lọ́nà tí ò bófin mu. Sanwó-Olú ti fariwo sá o gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ ńlá akẹ́rù ṣe padà sẹ́nu gbígba gbajúgbajà òpópónà Àpápá. Ryan tí í ṣe akọ́nimọ̀ọ́gbá Super Eagles ti wà lábẹ́ ìdúnmọ̀ọ́rùmọ̀ọ́rùmọ́ ni lórí ọ̀rọ̀ Musa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ AFCON qualifier akọ́nimọ̀ọ́gbá Super Eagles ló ti wà lábẹ́ ìhàlẹ̀ lílò pẹ̀lú bí kò ṣe tí ì mọ ìpinnu tó máa ṣe lórí ọ̀rọ̀ Balógun fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Ahmed Musa ni kò sí ìlóore ọ̀fẹ́ àti gbábọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan láti inú oṣù kẹwàá ọdún tó lọ ìdí wá nìyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ń gba Ryan nímọ̀ràn láti má pe Musa nínú ìdíje kò mẹ́sẹ̀ èyí tó máa wáyé nínú oṣù yìí ṣùgbọ́n akọ́nimọ̀ọ́gbá Genus Ryan kò tí ì mọdó tó máa dọ̀rùn lásì lórí ọ̀rọ̀ Musa o. Ryan tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles wà lábẹ́ ìdúnmọ̀ọ́rùmọ̀ọ́rùmọ́ ni lórí ọ̀rọ̀ Musa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ AFCON qualifier. A ò ní rí jù báyìí lọ lágbọ̀n gbóná fẹlifẹli fún tòwúrò ní lẹ́yìn tẹ́sùn máa pàdé wa lákọ̀tún ǹjẹ́ títí di àkókò náà Manzurat Raji ni mò ń jẹ́ o. orúkọ tèmi náà kò yí padà Rọ́mọkẹ́ Adépọ̀jù lórúkọ tèmi ń jẹ́ ẹni á sàn wá sówó á sàn wá síre á sàn wá sáìkú baálé ọ̀rọ̀ títí dìgbà tá a tún máa fi pàdé fún àkọ́tún ìròyìn ẹ máa gbádùn kẹ́ máa yọ̀ tọ́ mi.